gbogbo àwọn school management tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀dájú abiyamọ ni wọ́n. Bẹ́ẹ̀ ni, ìkà ni wọ́n pẹ̀lú. Èmi ò fọkàn sí pé ó yẹ ká rí iléèwé kan nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ àná lọ́jọ́ èní tí ó open school ẹ̀. Àti private ni o, àti public ni. Ẹ dákun, ẹ̀yin tẹ́ ẹ jálákòóso iléèwé àtẹ̀yin olùkọ́, ṣé bẹ́ẹ̀ ṣe wá school lénìí yìí náà sọ́kàn yín balẹ̀? Àwọn òbí tẹ́ ẹ ní kọ́mọ wọn wá school lénìí yìí sọ́kàn wọn balẹ̀ ńlé? Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ gan náà tí wọ́n wà níléèwé sọ́kàn wọn balẹ̀? Kí ló dé tá a máa lùlù kọ̀kànmí? Gbogbo èrò ọkàn tèmi ni pé ó yẹ kí gbogbo school nípínlẹ̀ Ọ̀yọ́ látòkè délẹ̀ pátá kí gbogbo wa ó bọ́ síta kí wọ́n sì ṣe ìwọ́de káàkiri láàrin ijọ́ méjì ijọ́ mẹ́ta. Tá a bá ní ọkàn wa ó lè kẹ́ni tí ọkàn wa. Inú ìwọ́de yìí ni làwọn ìjọba ó ti mọ̀ pé n tó ṣẹlẹ̀ yìí ìbànújẹ́ ayérayé ni. Ọmọ 49 àbí 45 ó dàbọ̀ jí ọmọ ẹyọ kan. Àwa la lè ké gbàjáre tíjọba ò fi mọ náà tí ń jó wa lábẹ́ aṣọ. Àbáwọn ìjọba kọ́ ni. Àwọn ìjọba tẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó dàbí ìgbà tí afọ́jú adití arọ tó bímọ ẹyọ kan tọ́mọ ń wá kú ó kú bá ṣe túfọ̀ fún bàbá rẹ̀ torí pé fọ́ lójú odi létí. Ṣùgbọ́n látàrí ìrìn àjò yìí ọ̀dà tí ò bá rí bẹ́ẹ̀ láti ìgbà tí wàhálà yìí ti ṣẹlẹ̀ láti bí ìjẹta àbíjẹrin ṣé wọ́n stop primary election tí wọ́n ń ṣe? Tẹ́níbàjẹ́ ọkàn wọn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ kó wọ́n mọ̀ tí gbogbo iléèwé bá wà ní títìpa tá a lọ school táwọn ọmọ yìí ń ṣèwọ́de káàkiri àtàwọn òbí tá a join wọn. Ó di dandan káwọn pípù yìí náà mọ̀ pé iná kíní yìí ń jó wa. Àwa la lè jà fúnra wa. Àwa la lè gbára wa sílẹ̀. Ẹ má jẹ́ àwọ̀ ń wò pé kò kàn wá ọ̀tọ̀ níbi tó kàn. Ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí jọ ni gbogbo wa jọ wà. Ó jọ mí lójú o. Ó yà mí lẹ́nu, ó bà mí lọ́kàn jẹ́. Mi ì nírètí pé iléèwé kankan máa ṣí iléèwé lénìí. Ẹ ń bẹ̀rù kí wọ́n má query yín. Àwọn tí ó query yín Ọlọ́run ó query wọn. Ẹ̀yin tí wọ́n ó query Ọlọ́run ó query yín. Àwa gan tá ń sọ̀rọ̀ yìí ta ni ò ní gba query? Ta ni iṣẹ́ ọwọ́ rẹ̀ mọ́, ta ni iṣẹ́ ọwọ́ rẹ̀ dá lójú? Ẹ mọ̀ pé nínú ìwọ́de tẹ́ ẹ bá ṣe kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ẹ ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ láì ba nǹkan jẹ́. Àwọn ìjọba ó mọ̀ ń tà wọ́n mọ̀ bí náà ọmọ ṣe máa ń rí lára ẹni nìyẹn. Ẹlẹ́lẹ̀kejì wọ́n mọ̀ pé kíní yìí dùn wá. Ẹlẹ́lẹ̀kẹta ni pé Ọlọ́run lè ó níjọ́ tọ́gbọ́n mọ́ yanu àṣìírí sùn. Ìrìn àjò ìwọ́de yín ó lè ṣèso